Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n tàbúrò tí ẹ̀ ń gbọ́ mi nílé àbí ní ẹnu iṣẹ́. Ọ̀dẹ̀ ò dára bí o. Mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìjọsìnmi wa fún ti ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí, fún ti ọjọ́ Olúwa tó ń bọ̀ yìí, ọjọ́ 16 oṣù kẹjọ oṣù Ògún ọdún 2006 tá a wà yìí, 2006 ọdún àti 6 tí a wà yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ìjọsìnmi gbogbogbò tí gbogbo onírúurú ìjọ ń tẹ̀lé káàkiri àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà ti àjọ ńlá ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà. Orí ọ̀rọ̀ tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni Sọ́ọ̀lù ará Tásù bí Farisí ṣe di Kìrìsìtẹ́nì. Sọ́ọ̀lù ará Tásù bí Farisí ṣe di Kìrìsìtẹ́nì, ohun tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí nù. Ẹ̀kọ́ wa a sì ń kọ́ látinú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 3 sí 15 rẹ̀. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 3 sí 15. Bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́, tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó, ẹ gbé jáde, ẹ jẹ́ ká jọ kà, ká sì jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá látinú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 3 rẹ̀. Ìwé mímọ́ kà báyìí pé Júù ni èmi ṣe, a bí mi ní ìlú Tásù, ìlú kan ní Kílíkíà, ṣùgbọ́n a tọ́ mi dàgbà ní ìlú yìí. Ní abẹ́ àṣẹ Gàmálíélì ni a sì gbé kọ́ mi ní òfin àwọn bàbá wa, tí mo sì ní ìtara fún Ọlọ́run àdégẹ́gẹ́ bí gbogbo yín ti rí lónìí yìí. Mo sì ṣe inúnibíni sí àwọn ènìyàn tí ń tọ ọ̀nà yìí dé ojú ikú wọn. Mo dé tọkùnrin tóbìnrin wọn, mo sì fi wọ́n sínú túbú. Àní bí olórí àlùfáà pẹ̀lú gbogbo àjọ àwọn alàgbà ti lè jẹ́ mi ní ẹ̀rí, mo ti lè gba ìwé lọ́wọ́ wọn lọ sọ́dọ̀ àwọn arákùnrin wọn ní Damasku láti mú àwọn tí ó wà níbẹ̀ ní dídè wá sí Jerusalem láti jẹ wọ́n níyà. Bí èmi ti ń súnmọ́ etí Damasku níwọ̀n ọjọ́ kan rí, lójijì ìmọ́lẹ̀ ńlá láti ọ̀run wá mọ́lẹ̀ yí mi ká. Mo sì ṣubú lulẹ̀, mo sì gbọ́ ohùn kan tó wí fún mi pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí o fi ń ṣe inúnibíni sí mi? Mo sì béèrè pé, ta ni wọ́, Olúwa? Ó sì dá mi lóhùn pé, èmi ni Jésù ti Násárẹ́tì, ẹni tí wọ́n ń ṣe inúnibíni sí. Àwọn tí ó sì wà pẹ̀lú mi, wọ́n rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́, ṣùgbọ́n wọn kò mọ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀. Mo sì béèrè pé, kí ni kí èmi kí ó ṣe, Olúwa? Olúwa sì wí fún mi pé, dìde kí o sì lọ sí Damasku, níbẹ̀ ni a ó ti sọ ohun gbogbo fún ọ tí a yàn fún ọ láti ṣe. Àwọn tí ó sì wà pẹ̀lú mi, wọ́n fà mí lọ́wọ́ wọ Damasku lọ, nítorí èmi kò lè ríran, nítorí ìtànṣán ìmọ́lẹ̀ náà fọ́ mi ní ojú. Ọkùnrin kan tí a ń pè ní Ananiah tọ̀ mí wá, ẹni tí ó jẹ́ olùfọkànsìn ti òfin, tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo àwọn Júù tó ń gbé ibẹ̀. Ó sì dúró tì mí, ó sì wí pé, arákùnrin Sọ́ọ̀lù, gba ìríran. Ní ẹsẹ̀ kan náà mo sì ṣí ojú sí òkè, mo sì rí i. Nígbà náà ni ó wí fún mi pé, Olúwa àwọn bàbá wa,
Ọlọ́run àwọn bàbá wa ti yàn ọ́ láti mọ ìfẹ́ rẹ̀ àti láti rí ẹni òdodo náà àti láti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu rẹ̀. Ìwọ yóò jẹ́ ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn nínú ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́. Ìwọ yóò jẹ́ ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn nínú ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa lọ́sẹ̀ yìí, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn, ó ní ẹsẹ̀ ìkẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún tá a kà tán. Ìṣe àwọn àpọ́stélì orí 22 ẹsẹ̀ ìkẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún rẹ̀. Ẹ gbọ́ bó ti wí lẹ́ẹ̀mejì sí fún àtẹnumọ́. Ìwé mímọ́ ní nígbà náà ni ó wí pé Ọlọ́run àwọn bàbá wa ti yàn ọ́ láti mọ ìfẹ́ rẹ̀ àti láti rí ẹni òdodo náà, láti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu rẹ̀. Ìwọ yóò sì jẹ́ ẹlẹ́rìí fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́. Nígbà náà ló wí fún mi pé Ọlọ́run àwọn bàbá wa ti yàn ọ́ láti mọ̀ ìfẹ́ rẹ̀ àti láti rí ẹni òdodo náà àti láti gbọ́ ọ̀rọ̀ látẹnu rẹ̀. Ìwọ yóò sì jẹ́ ẹlẹ́rìí fún gbogbo ènìyàn nínú ohun tí ìwọ ti rí àti tí ìwọ ti gbọ́. Ẹsẹ̀ wúrà wa nù, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ mọ́nigbàgbé wa nù. Kí Olúwa kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó so èso rere nínú ọkàn àyà wa. Lẹ́ẹ̀kan sí bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọjọ́ Olúwa tó ń bọ̀ yìí. Ẹ káàbọ̀ sínú ẹ̀kọ́ nípa akọni ìgbàgbọ́ mìíràn tó sọ bẹ́ẹ̀ ni fún Jésù. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí òun náà ni àwọn ẹlẹ́rìí olóòótọ́ sọ bẹ́ẹ̀ ni fún Jésù. Lọ́sẹ̀ tó kọjá, akẹ́kọ̀ọ́ nípa akọni ìgbàgbọ́ kan tó sọ bẹ́ẹ̀ ni fún Jésù tí ó sì bojú wẹ̀yìn, kódà nígbà tí wọ́n ń sọ lókùúta pa. Èèyàn ò ní Stéfánù, ọmọ ẹ̀yìn tó dúró ti Jésù títí lójú ikú, ọmọ ẹ̀yìn àkọ́kọ́ pa nítorí ìgbàgbọ́ rẹ̀. Lọ́sẹ̀ yìí a tún kẹ́kọ̀ọ́ nípa akọni ìgbàgbọ́ mìíràn tó wá jẹ́ ọ̀kan nú àwọn tó ṣekú pa Stéfánù. Èyí ò ní Sọ́ọ̀lù ará Tásù tóun náà tún sọ bẹ́ẹ̀ ni fún Jésù. Nínú ẹ̀kọ́ yìí a máa kẹ́kọ̀ọ́ nípa ìgbé ayé Sọ́ọ̀lù kó tó ní ìbápàdé pẹ̀lú Jésù, àti bí Jésù ṣe kú ọ̀bẹ ṣe bẹ́ bó ló ṣe bá Jésù pàdé. A sì parí rẹ̀ síbi àtúnṣe àyípadà wo ni Jésù mú bá ayé rẹ̀, ìyàtọ̀ wo ni Jésù mú bá ayé rẹ̀. Ẹ̀kọ́ wa náà sì pín sí ọ̀nà méjì. Ẹ máa bá wa ká lọ bá a ti ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Abala àkọ́kọ́ òun la pè ní ẹ̀rí ìyípadà Sọ́ọ̀lù. Ẹ̀rí ìyípadà Sọ́ọ̀lù. Èyí sì ní í ṣe pẹ̀lú ìṣe àwọn àpọ́stélì orí 22 ẹsẹ̀ 3 sí 10. Ẹ̀rí àyípadà Sọ́ọ̀lù. Ẹsẹ̀ 3 sí 10 ìṣe àwọn àpọ́stélì orí 22 tí a ṣẹ̀ṣẹ̀ kà tán. Ibẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́. Abala àkọ́kọ́ wa. Àkọsílẹ̀ ìtàn àyípadà ayé Sọ́ọ̀lù ọ̀nà 3 ló wà nínú ìṣe àwọn àpọ́stélì. Ó wà nínú orí 9 ẹsẹ̀ 1 sí parí rẹ̀. Ó wà nínú orí 22 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ó wà nínú orí 4 pẹ̀lú. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, Sọ́ọ̀lù fúnra rẹ̀ ní ń fẹnu ń sọ, ní ń fẹnu ara rẹ̀ jẹ́rìí fún àwọn ènìyàn Júù bí ìgbé ayé rẹ̀ ṣe rí kó tó ní ìbápàdé pẹ̀lú Jésù, àti bí ó ṣe bá Jésù pàdé. Ní abala àkọ́kọ́ yìí, ohun tó mú kí sísọ ẹ̀rí yìí
ìjẹ́rìí yìí kó wáyé òun ni pé wọ́n di Sọ́ọ̀lù ní pàǹpá, wọ́n fẹ́ ṣekú pa á, ṣùgbọ́n Ọlọ́run kó yọ nípasẹ̀ olórí ogun Róòmù tó tètè dìde tó gbàálẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ pa á nínú tẹ́ḿpìlì ní Jerúsálẹ́mù. Àkọsílẹ̀ èèyàn nínú orí 21 ló wà, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 3:30 títí dé 4:40 làkọsílẹ̀ ń wà bí wọ́n ṣe mú, bí wọ́n ṣe fẹ́ pa á, bí olórí ogun Róòmù ṣe dìde tó gbàálẹ̀ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n gbà tó lórí ogun Róòmù gbàálẹ̀ lọ́wọ́ wọn tó ní wọ́n máa gbé Sọ́ọ̀lù lọ sínú báràkì àwọn ológun, bí wọ́n ti ń gbé lọ sí báràkì àwọn ológun ni Sọ́ọ̀lù ti fi èdè àwọn amúnisìn, èdè Gíríkì ló fi bá olórí ogun sọ̀rọ̀ pé dákun gbà mí láyè kí n tiẹ̀ sọ báwọn èèyàn mi sọ gbólóhùn kan kí n tó kẹ́ ẹ tó gbé mi wọnú ilé ẹ̀yìn ológun. Ológun sì gbà láàyè pé olórí ogun gbà láàyè pé ó bá ní gbólóhùn tó fẹ́ sọ. Bó sì ti bẹ̀rẹ̀ sí sọ, ó lo àǹfààní láti wá sọ fáwọn èèyàn pé ẹ ń dì pàǹpá mọ́ mi, ẹ ń ṣígun mọ́ mi. Báyé mi ṣe rí nìyí kí n tó di pé mo dà bí mo ṣe dà yìí, bí mo ṣe bá Jésù pàdé nìyí, ìyàtọ̀ tí Jésù sì mú bá ayé mi ò nìyí. Ní abala àkọ́kọ́ yìí, Sọ́ọ̀lù sọ ìgbé ayé rẹ̀ kó tó bá Jésù pàdé, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 gan ló ti bẹ̀rẹ̀ sí báwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀. Nínú orí 22 nínú ẹsẹ̀ 1 ó pè wọ́n ní, ó fira rẹ̀ sípò wọn, ó bá wọn sọ̀rọ̀ bí mọ̀lẹ́bí rẹ̀. Nínú ẹsẹ̀ 1 ó ní ẹ̀yin ará àti bàbá, ẹ gbọ́ ọ̀rọ̀ ẹnu mi, ẹ gbọ́ tèmi náà. Ó fi ara ẹ̀ sípò tí àwọn Júù tí wọ́n fẹ́ ṣekú pa wà. Nínú ẹsẹ̀ 2 a rí gbangba wípé kìí ṣèdè Gíríkì tó fi bó lórí ogun Róòmù sọ̀rọ̀ ló fi bá àwọn èèyàn Júù sọ̀rọ̀, èdè abínibí wọn, èdè Hébérù, èdè Aráméèkì ló sọ. Èyí ń wá mú káwọn ń farabalẹ̀, àsárákùnrin wa yìí àṣẹ ẹni yìí ni wa ni lóòótọ́. Ẹ bá wo ẹsẹ̀ 2 ìwé tá ń kàn tá ti ń kẹ́kọ̀ọ́ Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 22 ẹsẹ̀ 2 ìwé mímọ́ ní nígbà tí wọ́n sì gbọ́ pé ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Aráméèkì, èyí ò ní èdè abínibí wọn, èdè Hébérù, wọ́n túbọ̀ dákẹ́ jẹ́. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ èdè wa ní fi ń bá wa sọ̀rọ̀, ara wa ní. Èdè Aráméèkì kan ló fi bọ́ lórí ogun sọ̀rọ̀, èdè àwọn amúnisìn ló fi bá sọ̀rọ̀, Gíríkì, torí pé aṣojú àwọn Róòmù ti mú wọn sìn, òun ni olórí ogun Róòmù. Ṣùgbọ́n nígbà tí ó bá wọn tiẹ̀ sọ̀rọ̀, èdè abínibí wọn ló sọ láti jẹ́rìí fún wọn. Ó wá fi ara rẹ̀ hàn wọ́n nínú ẹsẹ̀ 3 tẹ́kọ̀ọ́ wa ti bẹ̀rẹ̀ wípé ara yín lèmi náà, bẹ́ẹ̀ ṣe nítara yín lèmi náà nítara sí Ọlọ́run kí n tó níbàápàdé pẹ̀lú Jésù. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka tẹ́sẹ̀ 3 wí. Ìwé mímọ́ ní Jésù èmi náà ṣe, àbí mi ní Tásù ní ìlú kan ní Kílíkíà, ṣùgbọ́n a tọ́ mi dàgbà nílùú yìí ní Jerúsálẹ́mù yìí gangan tẹ́ ti fẹ́ pa mí, níbẹ̀ láti tọ́ mi dàgbà. Ní abẹ́ ẹsẹ̀ Gàmálíélì tẹ́ ẹ mọ̀ bí ẹ mú owó ìlú yìí láti gbé kọ́ mi ní òfin àwọn bàbá wa, tí mo sì ní ìtara fún Ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo yín náà ti ní lónìí yìí lèmi náà ní ìtara fọ́lọ́run. Ó fi ara rẹ̀ hàn bí ọ̀kan náà wọn pé bí yín lèmi náà rí ńgbà kan. Ohun kan ní ìta tó rí nínú ẹ̀rí rẹ̀ lábala àkọ́kọ́ yìí òun ni pé kò dá àwọn Júù tí wọ́n dì pàǹpá mọ́, tí wọ́n fẹ́ pa nínú tẹ́ḿpìlì nítorí ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù, kò dá wọn lẹ́bi pé wọ́n ṣe fẹ́ pé tí wọ́n ṣe ọ̀dá. Dípò bẹ́ẹ̀, ó rán wọn létí ni, ó sọ fún wọn ni, ó jẹ́ kí wọ́n mọ̀ ni pé èmi náà ti ṣe bẹ́ẹ̀ rí, èmi náà ti dì pàǹpá bẹ́ẹ̀ rí, èmi náà ti fẹ́, mo ti mú ọ̀pọ̀lọpọ̀ pa bẹ́ẹ̀ rí, mo jẹ́ kan náà àwọn tó pa Stéfánù. Ẹ bá wo ẹsẹ̀ 4 àti 5 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní Sọ́ọ̀lù jẹ́rìí pé mo sì ṣe inúnibíni sí àwọn ènìyàn tí ń tọ ọ̀nà yìí títí dé ojú ikú. Àwọn èèyàn tí ń tọ ọ̀nà yìí orúkọ tí wọ́n fi ń pe àwọn ọmọlẹ́yìn Kristi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nu. Àwọn tí ń tọ ọ̀nà Jésù Kristi yìí
tọ́ wọ́n pinpin títí dójú kù. Mo dé tọkùnrin tóbìnrin wọn, mo sì fi wọ́n sínú túbú. Ẹsẹ̀ 5, àní bí olórí àlùfáà pẹ̀lú gbogbo àjọ àwọn alàgbà ti lè jẹ́ mi lẹ́rìí, mo tilẹ̀ gba ìwé àṣẹ lọ́wọ́ wọn lọ sọ́dọ̀ àwọn arákùnrin wọn ní Damasku láti mú wọn wá láti ibẹ̀ ní dídè wá sí Jerúsálẹ́mù yìí láti jẹ wọ́n níyà. tó ń tẹ́ ẹ fẹ́ ṣe fún mi, tẹ́ ẹ ṣe é fún mi yìí, èmi náà ti ṣe fáwọn kan rí. Ìgbé ayé Sọ́ọ̀lù kó tó ní ìbápàdé pẹ̀lú Jésù, bó ṣe lò ó láti fi jẹ́rìí fáwọn èèyàn Júù nù. Ara yín ni mí, ìtara ẹ̀sìn tẹ́ ní èmi náà ni. Ìdojúkọ àwọn tí wọ́n gba Jésù gbọ́ yìí láti máa pa wọ́n, láti máa jù wọ́n sínú túbú, èmi náà ti ṣe kọjá. Lẹ́yìn èyí ló wá bọ́ sábàlá kejì ìjẹ́rìí rẹ̀, èyí ni bó ṣe ní ìbápàdé pẹ̀lú Jésù. Èyí ló wá sọ láti ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 10 bó ṣe ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi. Ó lè rántí yékéyéké pé òun ní ìbápàdé yìí níbìkan àti ní àkókò kan pàtàkì tí ò lè gbàgbé. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 6 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ó ní bí èmi sì ti ń súnmọ́ etí Damasku níwọ̀n ọjọ́ kan rí, èyí bí aago 12 ọ̀sán, nìmọ́lẹ̀ ńlá yẹn mọ́lẹ̀ látọ̀run wá mọ́lẹ̀ yí mi ká. Ó rántí ibi tó ti ní ìbápàdé pẹ̀lú Jésù ọ̀nà Damasku. Ó rántí àkókò tó ní ìbápàdé pẹ̀lú Jésù ní ọjọ́ kan rí ní nǹkan bí aago 12 ọ̀sán. Kì í ṣe kìkì èyí ò nìkan, Sọ́ọ̀lù ó tún rántí pé Jésù bá mi sọ̀rọ̀ lójúkojú létíketí ní lẹ́nìkan sẹ́nìkan. Ẹ bá wẹsẹ̀ 7, 7, 8, 9 ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 22 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ó ní mo sì ṣubú lulẹ̀ nígbà tí ìmọ́lẹ̀ yẹn mọ́ sí mi. Mo sì gbọ́ ohùn kan tí ń wí fún mi pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí wọ́n ń ṣe inúnibíni sí mi? Mo sì béèrè, ta ni ìwọ, Olúwa? Ó sì dá mi lóhùn pé, èmi ni Jésù ti Násárẹ́tì, ẹni tí wọ́n ń ṣe inúnibíni sí. Ẹsẹ̀ 10, mo sì bi léèrè, kí ni kí èmi ó ṣe o, Olúwa? Olúwa sì wí fún mi pé, dìde kí o sì wọ Damasku lọ. Níbẹ̀ a ó sọ ohun gbogbo fún ọ tá a yàn fún ọ láti ṣe. Bí Sọ́ọ̀lù ṣe níbàápàdé pẹ̀lú Jésù ni, ó rí Jésù lójúkojú, ó gbọ́ ohùn rẹ̀, ó bá sọ̀rọ̀ lémi kan òun kan nínú ìbápàdé yẹn. Kì í wá sóhun nìkan lẹ́lẹ́rìí lọ́jọ́ náà. Àwọn tí a jọ kọ́wọ́ rìn lọ mọ́ já àwọn ọmọlẹ́yìn Kristi lógun ní Damasku, àwọn náà gbọ́. Tẹ́ bá wẹsẹ̀ 9, ó ní àwọn tí ó wà pẹ̀lú mi, àwọn náà rí mọ́lẹ̀ náà tóòtọ́, ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀. Ìyẹn ò ní pé wọn ò mọ ẹni tí ń bá òun sọ̀rọ̀. Wọ́n mọ̀, wọ́n rí mọ́lẹ̀, wọ́n gbọ́ pé ẹnìkan bá òun sọ̀rọ̀, ṣùgbọ́n wọn ò mọ ta lẹni náà tí ń sọ̀rọ̀. Èmi tí mò ń gbọ́ ẹni tí ń sọ̀rọ̀ mọ̀ mọ́. Bí Sọ́ọ̀lù ṣe ní ìbápàdé pẹ̀lú Jésù nìyí lọ́nà Damasku. Ìbéèrè wa ni pé kí ni ìbápàdé Sọ́ọ̀lù lọ́nà Damasku yìí, kí ló gbé ṣe nínú ayé Sọ́ọ̀lù? Ìyàtọ̀ wo ni ìbápàdé Sọ́ọ̀lù pẹ̀lú Jésù lọ́nà Damasku, ìyàtọ̀ wo ló mú bá ayé Sọ́ọ̀lù? Abala kejì ẹ̀kọ́ wa tó parí ẹ̀kọ́ yìí, òní yóò tan ìmọ́lẹ̀ sí èyí fún wa. Níbi tábala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí ti parí nù. Ìgbé ayé Sọ́ọ̀lù kó tó ní ìbápàdé pẹ̀lú Jésù, ìgbé ayé bí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ Júù ni, ìgbé ayé alátakò ìhìn rere ni, ìgbé ayé ọ̀tá Jésù ni, ìgbé ayé ọ̀tá ìjọ Kristi ni. Bó ló ṣe bá Jésù pàdé? Ó bá Jésù pàdé lọ́nà Damasku. Ó bá Jésù pàdé lọ́jọ́ kan rí. Ó bá Jésù pàdé lémi kan òun kan. Kí wọ́n á ní ìyàtọ̀ tó bá yé rẹ̀ látìgbà náà lọ. Ẹ jẹ́ á bọ́ sí abala kejì ẹ̀kọ́ wa ká lọ wo èyí. Abala kejì náà la sì pè ní agbé iṣẹ́ ìjẹ́rìí fún Kristi lé Sọ́ọ̀lù lọ́wọ́. Agbé iṣẹ́ ìjẹ́rìí fún Kristi lé Sọ́ọ̀lù lọ́wọ́. Èyí ń la rí nínú ẹsẹ̀ 11 sí 15 tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ti parí. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 22
ẹsẹ̀ ìkọkànlá sí kẹẹ̀ẹ́dógún, a gbé iṣẹ́ ìjẹ́rìí fún Jésù Kristi lé Sọ́ọ̀lù lọ́wọ́. Eléyìí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkọkànlá sí kẹẹ̀ẹ́dógún ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 22 tá a ti ń kẹ́kọ̀ọ́. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, tí í ṣe abala tó gbẹ̀yìn, òun la ti ń kẹ́kọ̀ọ́ lórí bí ìyàtọ̀ tí Kristi mú bá ayé Sọ́ọ̀lù nígbà tó ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi tán lọ́nà Damasku, àti iṣẹ́ ìjẹ́rìí tá a gbélé lọ́wọ́. Abala kejì ẹ̀kọ́ wa yìí ó ń tẹnu mọ́ ìyàtọ̀ tí Jésù mú bá ayé Sọ́ọ̀lù. Nínú ìrírí ọ̀nà Damasku, Sọ́ọ̀lù pàdánù nǹkan méjì. Ó pàdánù ojú, ó pàdánù okun. Ẹ gbọ́ mi dáadáa. Nínú ìrírí ọ̀nà Damasku, Sọ́ọ̀lù pàdánù nǹkan méjì. Ó pàdánù ojú, ó pàdánù okun. Ó di afọ́jú, ó di aláìlókun. Àwọn alájọrin rẹ̀ ní àfáǹtẹ̀tẹ̀ wọnú Damasku títí lọ já àwọn ọmọ ẹ̀yìn Jésù lógun lọ. Tẹ́ bá wẹsẹ̀ ìkọkànlá Ìṣe àwọn Àpọ́stélì orí 22 tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní àwọn tí ó sì wà pẹ̀lú mi wọ́n fà mí lọ́wọ́ wọ Damasku lọ, nítorí èmi kò lè ríran, nítorí ìtànṣán ìmọ́lẹ̀ náà ti fọ́ mi ní ojú. Ó pàdánù ojú, ó pàdánù okun nígbà tí ó ní ìbápàdé yẹn. Ṣùgbọ́n nígbà tó wọ Damasku, arákùnrin kan olùfọkànsìn Júù tó sì tó jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi tí orúkọ rẹ̀ jẹ́ Anania, òun ló bá Sọ́ọ̀lù pàdé tó sì dá ìríran Sọ́ọ̀lù padà nínú ẹsẹ̀ 12 àti 13 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ṣé Bíbélì yìí sì wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà á. Ìwé mọ́ ní ọkùnrin kan tá ń pè ní Anania tọ̀ mí wá, ẹni tí ó jẹ́ olùfọkànsìn tí òfin, tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo àwọn Júù tí ń gbé ibẹ̀. Ó sì dúró tì mí, ó sì wí fún mi pé, arákùnrin Sọ́ọ̀lù, gba ìríran. Ní ẹsẹ̀ kan náà mo sì ṣí ojú mi sí òkè, mo sì lè rí. Lẹ́sẹ̀ kan náà mo ṣí ojú mi, mo sì rí ẹni tó ní gba ìríran. Anania, ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yìn Jésù ní Damasku tí Sọ́ọ̀lù ń lọ gbógun tì, òun ló ṣí Sọ́ọ̀lù lójú tó fi ríran padà. Kò wá ṣe pé ó ṣí lójú nìkan, ó tún gbé iṣẹ́ ìjẹ́rìí lé lọ́wọ́. Ó gbé iṣẹ́ ìjẹ́rìí fún Jésù, ó gbé lé lọ́wọ́. Tẹ́ bá wo ẹsẹ̀ 14 àti 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Ìṣe àwọn Àpọ́stélì orí 22 ẹsẹ̀ 14 àti 15, ìwé mímọ́ ní Sọ́ọ̀lù jẹ́rìí pé nígbà náà ló wí fún mi pé, Ọlọ́run àwọn bàbá wa ti yàn ọ́ láti mọ ìfẹ́ rẹ̀ àti láti rí ẹni òdodo náà àti láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti ẹnu rẹ̀. Ìwọ yóò jẹ́ ẹlẹ́rìí fún gbogbo ènìyàn nínú ohun gbogbo tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Ọlọ́run àwọn bàbá wa ti yàn ọ́ láti mọ ìfẹ́ rẹ̀, láti rí ẹni òdodo náà, èyí ni Jésù Kristi, láti gbọ́ ọ̀rọ̀ látẹnu rẹ̀. Ìwọ yóò sì jẹ́ ẹlẹ́rìí fún gbogbo ènìyàn nínú ohun tí ìwọ ti rí àti èyí tí ìwọ ti gbọ́. Ní ìyẹn láti ti rí ìtumọ̀ kí ni ta ni ẹlẹ́rìí. Nínú ẹsẹ̀ 15, ẹlẹ́rìí ni ẹni náà tí ń sọ ohun tí ojú rẹ̀ ti rí àti tí etí rẹ̀ ti gbọ́. Ìjẹ́rìí fún Jésù òun ni sísọ ohun tí ojú wa ti rí àti tí etí wa ti gbọ́ nípa rẹ̀. Ìrírí ọ̀nà Damasku yìí ó yí Sọ́ọ̀lù padà pátápátá. Sọ́ọ̀lù sọ bẹ́ẹ̀ ni fún Jésù Kristi, kò sì bojú wẹ̀yìn mọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Bí alátakò ìhìn rere bó ṣe dájí ìrere nìyí o. Bí ọ̀tá àjọ Kristi bó ṣe di ọ̀rẹ́ ìjọ Kristi nìyí o. Bí ọ̀tá Kristi Jésù bó ṣe di ajẹ́rìí fún Jésù Kristi nìyí o. Bí ọ̀kan nínú àwọn tó ṣe kú pa Séfánù nítorí ìhìn rere, bóun náà ṣe di ẹni tí ń kéde ìhìn rere rèé o. Ìjẹ́rìí Sọ́ọ̀lù tí àwọn ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí
ó wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ọmọlẹ́yìn Kristi lónìí láti máa lo ìbápàdé wa pẹ̀lú Kristi láti jẹ́rìí fáwọn ẹlòmíràn. Pọ́ọ̀lù fi ìgbésẹ̀ 3 lélẹ̀ tá a fi lè ṣe èyí láti fi ìbápàdé wa pẹ̀lú Kristi jẹ́rìí fún àwọn ẹlòmíràn. Kí sì làwọn ìgbésẹ̀ 3 náà? Ká jẹ́ káwọn tá a fẹ́ jẹ́rìí Jésù fún kí wọ́n mọ̀ ta ni wá ká tó bá Jésù pàdé. Bó la sì sí bá Jésù pàdé? Bó la ṣe bá pàdé? Ìgbésẹ̀ 2. Ìyàtọ̀ wo sì ni Jésù mú báyé wa láti gbà tá a ti bá a pàdé? Ìgbésẹ̀ 3. Ìgbésẹ̀ 3 tí Sọ́ọ̀lù fi jẹ́rìí ní fáwọn Júù. Ìgbé ayé rẹ̀ ṣáájú ìbápàdé pẹ̀lú Kristi, bó ṣe bá Jésù pàdé lọ́nà Damasku, àti bá a ṣe gbé iṣẹ́ ìjẹ́rìí lé lọ́wọ́. Ìjẹ́rìí fún Kristi òun ni ojúlówó iṣẹ́ tí Jésù gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn rẹ̀. Ìjẹ́rìí fún Jésù òun ni iṣẹ́ tí Jésù gbélé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́. Tẹ́ ẹ bá lọ sínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 9, lẹ́yìn tí Jésù jíǹde ó sọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó ní ẹ̀yin ó gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín, ẹ sì máa ṣe ẹlẹ́rìí mi. Ẹ máa sọ tójú yín ti rí àti tẹ́yìn tí yín ti gbọ́ nípa mi fún àwọn ẹlòmíràn, bẹ̀rẹ̀ láti Jerusalem àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí ó fi dé òpin ayé. Torí náà bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nínú ilé, ẹ jẹ́ á jí gìrì láti lo gbogbo àǹfààní, gbogbo oore ọ̀fẹ́ tá a bá ní láti jẹ́rìí fún Jésù, kí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tó kúnnú ayé lónìí tí ò tí ì ní ìbápàdé pẹ̀lú Jésù kí wọn ó lè ní. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nù. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n fa kókó bíi 2-3 yọ fún àtẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, bàbá àti màmá tí ń gbọ́ mi, òun ni pé nígbà tá a bá fẹ́ jẹ́rìí fún àwọn ènìyàn, jẹ́rìí Jésù fáwọn ènìyàn, ẹ má ṣe jẹ́ kí a máa fi ìṣe wa nígbà àtijọ́ ká máa gbé pamọ́, ká wá máa ṣe bí áńgẹ́lì. Ìgbé ayé wa ká tó bá Jésù pàdé nǹkan ló mú wa jọ àwọn aláìgbàgbọ́. Ibi tá a fi gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀rí wa nù. Ìgbé ayé wa ká tó bá Jésù pàdé òun ló mú wa jọ àwọn tá a fẹ́ fi Jésù lọ. Ibẹ̀ láyà ti bẹ̀rẹ̀. Ká sì jẹ́ kí wọ́n mọ̀ báyé èmi ṣe rí nìyí kémi náà tó ní ìbápàdé pẹ̀lú Jésù. Fi ara rẹ sí ipò àwọn tó fẹ́ jẹ́rìí Jésù fún, kó wá mú wọn kúrò láti ibi tí wọ́n wà ní lọ síbi tó yẹ kí wọ́n wà nínú Jésù Kristi. Lọ́nà kejì, nígbà tá a bá fẹ́ jẹ́rìí Jésù fáwọn ènìyàn, ẹ jẹ́ ká sọ èdè wọn láti jẹ́rìí fún wọn. Èdè abínibí wọn la bá mọ̀ ọ́. Èdè tí wọ́n lè gbọ́, ká sọ fún wọn pẹ̀lú èdè tí wọ́n lè gbọ́ tó lè yé wọn yékéyéké. Sọ́ọ̀lù ó sọ èdè amúnisìn láti jẹ́rìí fáwọn àwọn Júù. Èdè abínibí wọn, Hébérù, Àráméèkì ló sọ sí wọn. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa pé àwọn tá à ń bá ń jẹ́rìí fún ká má máa dá wọn lẹ́bi. Káwa náà máa rántí pé a ti wà nípò tí wọ́n wà nígbà kan rí. Ká fi ara wa sípò wọn. Sọ́ọ̀lù ò dá àwọn tó fẹ́ ṣekú pa á, kò dá wọn lẹ́bi. Ó rántí pò náà ti ṣekú pa àwọn kan bẹ́ẹ̀ nígbà ìmọ̀. Nítorí náà jẹ́ kí wọ́n mọ̀ pé èmi náà ti nítara báyìí bí yín. Èmi náà mo ti mú ọ lọ sílé inú túbú, mo ti pa. Ó fi ara rẹ̀ sípò wọn. Ó wá sọ ẹ̀rí bí ayé rẹ̀ ti rí padà fún wọn, kí ayé tiwọn náà lè yí padà kó sì dàbí tiẹ̀. Nítorí náà ẹ má jẹ́ á dá wọn tá à ń bá ń jẹ́rìí fún lẹ́bi, ṣùgbọ́n ká fira wa sípò wọn, ká sì mú wọn, ká sọ ẹ̀rí bí ayé wa ti yí padà fún wọn, kí ayé tiwọn náà lè yí padà sí Kristi. Lọ́nà kẹrin, bàbá àti màmá tó ń gbọ́ mi nínú ilé, gbogbo wa ẹ̀gbọ́n àtàbúrò la nílò ìbápàdé pẹ̀lú Jésù Kristi. Tí o bá tí ì ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi, o nílò rẹ̀. Kò ní í ṣe ọjọ́ orí rẹ nínú ayé, kò ní í ṣe ipò tó dìmú láwùjọ, kò ní í ṣe ipò rẹ nínú ìjọ tàbí ọdọ́ tó ti wà nínú ìjọ.
gbogbo ènìyàn ló nílò ìbápàdé pẹ̀lú Kristi. Ìbápàdé pẹ̀lú Kristi tí Sọ́ọ̀lù ní ló mú àtúnṣe àyípadà rere bá ayé rẹ̀. Ìbápàdé ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú Kristi ó lè má farajọ ti Sọ́ọ̀lù. Ó lè jẹ́ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí èyí, ó lè jẹ́ nínú wàásù, ó lè jẹ́ nínú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àbí ìrírí kan tá a ní. Ṣùgbọ́n gbogbo wa nílò láti ní ìbápàdé èmi kan, Jésù kan. Láì bá ní ìbápàdé pẹ̀lú Jésù, a lè jẹ́ ti Jésù, a sì lè jẹ́rìí fún Jésù, a sì lè bá Jésù jọba. A lè ní ìgbàlà. Gbogbo ènìyàn ló nílò láti ní ìbápàdé pẹ̀lú Kristi. Tó náà bẹ́ẹ̀ bá ń gbọ́ mi bẹ́ẹ̀ bá tí ní ìbápàdé pẹ̀lú Kristi, mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ nílò rẹ̀, ẹ nílò ìbápàdé pẹ̀lú Kristi kí ẹ lè gba ìgbàlà fún ọkàn yín, kí ẹ sì lè di ohun èlò fún ìgbàlà àwọn ẹlòmíràn. Lọ́nà karùn-ún, bàbá àti màmá tí ń gbọ́ mi nínú ilé, bọ́ ọba wa ti ní ìbápàdé pẹ̀lú Kristi tán, máa jẹ́rìí Jésù Kristi lójoojúmọ́, lójúkojú àti lórí afẹ́fẹ́. Bí o bá ti ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi, máa jẹ́rìí Jésù Kristi fún gbogbo ènìyàn lójoojúmọ́, lójúkojú àti nínú afẹ́fẹ́, nínú ẹ̀rọ ayélujára. Iṣẹ́ tá a gbé lé gbogbo ọmọlẹ́yìn Kristi lọ́wọ́ nìyí. Iṣẹ́ ìjẹ́rìí fún Kristi, iṣẹ́ ìjèrè ọkàn fún Kristi, iṣẹ́ ìsọ gbogbo àwọn ènìyàn dọmọ ẹ̀yìn Kristi. Eléyìí làṣẹ ńlá tí Jésù pa fún gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀. Tẹ́ bá lọ sínú Iṣẹ́ àwọn Àpọ́sítélì tí mo kà lẹ́ẹ̀kan, orí 1 ẹsẹ̀ 9, Jésù ní ẹ̀yin ó gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín, ẹ sì máa ṣẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, gbogbo Jùdíà, Samaria àti tí ó fi dé òpin ayé. Tẹ́ bá lọ sínú ìwé Mátíù orí 20, orí 2 28, Iṣẹ́ àwọn Àpọ́sítélì, ìwé Mátíù orí 2 ẹsẹ̀ 22 sí 20, ó ní gbogbo agbára lọ́run àti láyé la sì ti fi fún mi. Torí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, ẹ sì máa rì wọ́n bọmi ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ẹ sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohun tí mo ti pa láṣẹ fún yín. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Tẹ́ bá wá lọ sínú ìwé Máàkù náà orí 4 ẹsẹ̀ 15 sí 16, Jésù Olúwa wa tún ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìhìn rere mi fún gbogbo ẹ̀dá. Ẹni ó bá gbàgbọ́ tá a sì tẹ̀bọmi yóò là, ṣùgbọ́n ẹni tí ò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Bàbá àti màmá tí ń gbọ́ mi nínú ilé, tí ẹ ò bá fẹ́ jẹ̀bi, ẹ ní ojúṣe láti ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi. Tẹ́ ẹ bá sì ti ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi tán, ẹ ní ojúṣe láti wàásù rẹ̀ ní àyíká yín káàkiri ayé. Nítorí náà jẹ́ á lọ láti máa jẹ́rìí fún Jésù. Ní ìparí lọ́sẹ̀ yìí, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nínú ilé, ẹ má ṣe ru ẹnikẹ́ni pin. Ẹ má ṣe ru ẹnikẹ́ni pin. Ọlọ́run lè sọ ọ̀tá àgbélébù rẹ̀ di ọ̀rẹ́ àgbélébù. Ọlọ́run lè sọ ọ̀tá ìhìn rere dàdí ìhìn rere. Ọlọ́run lè sọ ọ̀tá ìjọ Kristi di ọ̀rẹ́ ìjọ Kristi. Alátakò ni Sọ́ọ̀lù, ọ̀tá ni Sọ́ọ̀lù, ṣùgbọ́n ó di ọ̀rẹ́ ìjọ àti ìhìn rere. Ó di ajẹ́rìí fún Jésù Kristi. Gbogbo ẹlẹ́ṣẹ̀ ni Jésù Kristi kú fún. Gbogbo ẹlẹ́ṣẹ̀ ni Jésù sì ń gbàlà. Ìdí nìyẹn tó rin kanú ìwé orin wa fi ní Jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀, kéde rẹ̀ fún gbogbo ẹ̀dá tó ti yà pọ̀nà ọ̀run lẹ̀, àtàwọn tí ń jáfara kọ́ lórin kò sí tún kọ́. Kristi ń gbà gbogbo ẹlẹ́ṣẹ̀, jẹ́ kí náà dájú pé Kristi ń gbà gbogbo ẹlẹ́ṣẹ̀. Sọ́ọ̀lù ará Tásù, Kristi gbà á, ọ̀tá ìhìn rere ó di ajé ìhìn rere. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí
tó ti ti ẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ àti àwùjọ tẹ́ ẹ wà. Tẹ́ ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa tí mo fẹ́ pè jáde yìí: àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa yìí: +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ìjọsìn wa, nínú yàrá akẹ́kọ̀ọ́ wa kọ̀ọ̀kan. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ á tètè dé sí yàrá akẹ́kọ̀ọ́ wa lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 4/20 oṣù kẹjọ 2026 yìí. Àdúrà mi ni pé ńgbà bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, Olúwa ó tún ṣí wa níyè jù báyìí lọ. Ẹ jẹ́ ká tètè dé, ẹ jẹ́ ká kópa tó jọjú, gbogbo wa ó sì dá lábùkún fún ní orúkọ Jésù Kristi. Ó dàbọ̀.